A kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. A ní sìnkú aya o, a ní sìnkú ọmọ. Àwa náà pàápàá a ní dẹni àkọlẹ̀ bọ̀. Gbogbo ẹni tó bá ti ní aya pátápátá nínú wa, aburú ò ní ṣẹlẹ̀ sí wa, àtàwa àtaya wa. Ẹni tí ò tí níyàwó, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ gbé egun eléegun. Ẹ ní síyàn, àtọkùnrin àtobìnrin wa, a ní síyàn pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò àti iléwé àti ìgbà bàbá wa. Ẹ dákun, èmi ò wá síta láti wá parọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. Mo wá tàn mọ́lẹ̀ sí bí a ṣe lè lo ewé àti egbò, bí a ṣe lè lò ó. Ṣé rí ewé àti egbò yìí, àǹfààní ló jẹ́ fún àwọn ọmọ èèyàn. Ẹni tí ò bá mọ̀ ni kò mọ̀. Ẹ má yẹ ká bá wọn dásà pé kò séwé, kò ségbò. Pásítọ̀ tó bá sọ fún ẹ pé kò séwé, kò ségbò, irọ́ ló ń pa. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì wọ́n lo ewé àti egbò ní kọ̀kọ̀, kò ní hàn sọ́mọ ìjọ ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni àáfàá tó bá ní ò séwé, kò ségbò, ó ń tanra ẹ̀ ni. Ó ń tanra ẹ̀ ni. Torí pé nínú tírà wọ́n lo ewé, wọ́n lo egbò ń bẹ̀. Bẹ́ẹ̀ náà nínú Báíbù, ìwé mímọ́, ewé àti egbò wà ń bẹ̀. Jesus Christ tán bí ń kọ́ nílùú ẹ̀, wọ́n ní tí wọ́n ń lò. Ànábì Muhammad tí àwọn mùsùlùmí ń tẹ̀lé, bẹ́ẹ̀ ni nílùú tiẹ̀ náà, àwọn náà ní tí wọ́n ń lò. Àṣírí ni. Áfíríkà la wà. Àwọn bàbá wa nǹkan tó gbé dání nìyẹn. Mẹ́rin ká bá wọn dásà pé kò síwé, kò sígbò. Ewé ń bẹ, egbò ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa. Tí mo mú wá fún wa lénìí, Ifá àgbélépọ̀tá ni mo mú wá, oògùn àgbélépọ̀tá. Ṣé rí iṣẹ́ yìí, àtàwa àtọmọ àtìyàwó, ẹ jẹ́ ká ṣe fún wọn. Gbogbo wa pátá kò sẹ́ni tí ò lè lò ó. Kò sẹ́ni tí ò lè lo nǹkan yìí. Ó dára gan. Ṣé rí tí a bá ní iṣẹ́ yìí lára, tá a bá ń sà á ní gbogbo ìgbà, ọ̀tá tá a fẹ́ dojú kọ wá, kò sẹ́ni tí ò lọ́tá o, ó pọ̀ jura wọn lọ ni o. Ṣùgbọ́n láti fún wa, k'Ọlọ́run kó fún wa ní ìṣẹ́gun ọ̀tá, torí pé ọ̀tá ń bẹ nílé, ọ̀tá ń bẹ lóko. Láàrin ọ̀rẹ́, ọ̀tá wà ń bẹ, kódà láàrin àwọn ọmọ ìyá, ọ̀tá ń bẹ ń bẹ, ọ̀tá ń bẹ ń bẹ, ọ̀tá ń bẹ ń bẹ. Ibi tá ti bí wa náà, alọ́tá ń bẹ, kò síbi tí ò ti sọ́tá. Ọ̀tá ilé, ọ̀tá òde. K'Ọlọ́run má jẹ́ k'ọmọ aráyé bọ́ sọ́yé wa dànù. Lórí àwọn ọmọ wa, ká má kàn bànújẹ́. Lórí ara wa, kí bànújẹ́ má ṣe déédéé wa, àtàwa àtẹbí wa. Ẹ bá mi wá nǹkan fìdílé, kí ẹ fìdílé nǹkan. Ẹ dákun, ẹ má wá gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share fídíò yìí káàkiri, kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ìwọ tó bá jẹ́ oníṣègùn, babaláwo ni ẹni, àáfàá ni ẹni, wòlíì, dákun bá mi share iṣẹ́ yìí, kó lè jẹ́ fún ẹbí idán, kó lè là fún ẹbí òrùn. Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi, ẹ bá lọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra ìyẹ̀rì osùn, tàbí ká sọ pé ìyẹ̀rì osùn. Ìyẹ̀rì osùn, ìyẹ̀rì osùn, nǹkan kan náà ni. Èdè tá a fi pè é ló yàtọ̀ síra wọn. Kò pé méjì,
òpé méjì òun náà ni ẹ̀ ń wò ní ó ti yé ẹ̀yin àgbàlagbà ó ti yé ẹ̀yin àgbàlagbà ó ti yé yín ìyẹ̀rẹ̀ osùn tàbí ìyẹ̀rẹ̀ òsùn ìkankan náà ni méjèèjì. Ṣé rí ifá yìí omi gbóná òun là á fi ń mu ṣùgbọ́n omi gbóná yẹn ò ní gbóná púpọ̀ torí kó ń bà tún ṣàkóbá fún ẹnu wa. Ẹ jẹ́ kó lọ́wọ́rọ́ tó bá ti wá lọ́wọ́rọ́ gbàyẹn tó lè lò ó. Ẹ má gbàgbé ẹ dákun mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ẹ drop comment ẹ like kẹ́ ẹ bá mi subscribe. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní dì. Ẹ rí pé mò ń ṣe àdúrà lólùfẹ́ mi àdúrà ni ọ̀rọ̀ yín kàn. Àdúrà tẹ́ wá ń ṣe fún mi Ọlọ́run á jẹ́ kó mọ́ mi. Ètè mi náà ń ṣe fún yín yóò mọ yín yóò yẹ yín kò ní yẹ lẹ̀. Ṣé rí ifá yìí ìyẹ̀rẹ̀ òsùn láti tẹ ifá èjì ogbè á fi ìyẹ̀rẹ̀ òsùn yìí tẹ ifá èjì ogbè sínú pépà kan pépà funfun. Bẹ́ẹ̀ jẹ́ pé babaláwo ni wá a lè tẹ́ sójú ọpọ́n ọfá a lè tẹ́ sójú ọpọ́n ọfá kò sí bí tó bá ṣe rọ̀ wá lọ́rùn ni kò sí bí a ṣe lè tẹ ifá yìí tó ti yé yín bó bá ṣe rọ̀ wá lọ́rùn ni a lè fi ọpọ́n ọfá tẹ́ a lè tẹ́ sí inú pépà kankan náà ni. Ìyẹ̀rẹ̀ òsùn yẹn ni ẹ̀ ń wò ní ojú ìmáwòrán yín yìí ó lẹ̀ ń wò yìí ìyẹ̀rẹ̀ òsùn yẹn ni ẹ̀ ń wò yìí ṣé ti rí òun náà ni ẹ̀ ń wò ní inú pépà yìí. Ẹ jẹ́ ká tàn tá ti tàn ẹ dákun ẹ má bá mi kọ àwọn iṣẹ́ yìí sílẹ̀ tí ò bá wúlò fún ilé ní yóò wúlò fún yín ní ọjọ́ míì. Ẹ má gbàgbé láti share fídíò yìí torí àwọn pẹ̀lú mi wà nínú ilé káwọn náà lè jàǹfààní kọ́lọ̀ kó ṣe wá ní transformer tó máa ráyè mọ̀ múná ní ara ẹ̀. Kò sẹ́ni tó ń júbà fàrà sínú kú o ológun tó bá ń fi tí ò bá kọ ògùn pé tó kọ sínú pépà ìwé tí ò bá kọ pé kò nítumọ̀ tó bá wá kún kọ́ gbogbo tó kọ́lẹ̀ yẹn kò nítumọ̀ ó ti waste nìyẹn. Inú àǹfààní táwa jẹ náà ni mo fẹ́ fún ẹ̀yin náà bẹ́ẹ̀ yìí. Ẹ jẹ́ ká tẹ ifá èjì ogbè tá a bá ṣe ń tẹ ifá èjì ogbè wọ́n ní ifá èjì ogbè ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ó ní ẹ̀ ń wò ní ojú ìmáwòrán yìí. Ṣé ti rí báyìí ifá èjì ogbè nìyẹn ó lẹ̀ tí ń wò yẹn ifá èjì ogbè méjì ó jẹ́ mẹ́jọ ó nífá èjì ogbè. Láti wá fẹ́ lò ó ẹ jẹ́ ká ṣe fún ọmọ wa ká ṣe fún ìyàwó wa àtàwọn olólùfẹ́ wa tá bá nífẹ̀ẹ́ sí. Ṣé rí ifá yìí tá bá ní ifá yìí tá bá ń sà á tí ọ̀tá bá fẹ́ dojú kọ wá ẹni tó bá dojú kọ wá yálà ojókùnrin ojóbìnrin ni nǹkan ṣe iṣẹ́ yìí dájú o àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Gbólóhùn náà lélẹ́yìí ó ní ọ̀fọ̀ náà là ń pè ní gbólóhùn ọ̀fọ̀ náà ni ohùn náà ni wọ́n ń pè ní gbólóhùn ohùn náà ni wọ́n ń pè ní útúbà. Ẹ jẹ́ kí n ké útúbà rẹ̀ sí àwọn ẹ̀yin ó ti yé ẹ̀yin àfáà ó ti yé ẹ̀yin àfáà. Útúbà yìí náà mo fẹ́ ké sí àyà sí lẹ́ẹ̀mẹ́ta. Káyé rójú awo àṣá tó ti yín báyẹn ẹ bá ti yá sí lẹ́ẹ̀mẹ́ta ẹ lárọ̀ bọ́ọ̀bù ẹni kàwúsí kó o dé bọ́ọ̀bù ìràwùsẹ̀ kó o dé bọ́ọ̀bù lókè tí bàbá rẹ̀ kọ rọ̀ wá lónìí ifá rọ̀ wá ẹ lárọ̀ wá ifá bàbá roko kó o dé gbòòrò kó o bọ̀ nítorí èmi Afeez ni kó fi rọ̀ wá lónìí
bọ́rọ̀ oko ọdẹ bọ́rọ̀ odò ọdẹ kó wá dá mi lóhùn lónìí. Káyórójú awo àṣá, káyórójú awo àṣá, káyórójú awo àṣá, ọ̀tẹ̀ ò tán nílẹ̀ yìí bọ̀rọ̀ awo àwòdì, ọ̀tẹ̀ ò tán nílẹ̀ yìí bọ̀rọ̀ awo àwòdì, ọ̀tẹ̀ ò tán nílẹ̀ yìí bọ̀rọ̀ awo àwòdì. Ó gbọ́rọ̀ ọjà ó ṣubú yẹ̀kẹ́ awo Bákindé, ó gbọ́rọ̀ ọjà ó ṣubú yẹ̀kẹ́ awo Bákindé, ó gbọ́rọ̀ ọjà ó ṣubú yẹ̀kẹ́ awo Bákindé. Oṣó ló bá ń bínú èmi Afeez, kóṣó náà kó kásẹ̀lẹ̀ kó tojú bomi gbóná. Àjẹ́ ló bá ń fọ ògùn burúkú perí èmi Afeez, ká jẹun kó kásẹ̀lẹ̀ kó tojú bomi gbóná. Babaláwo ni, oníṣègùn ni, ló bá ń ro bírò èmi lágbájá ọmọ lágbájá, kí wọ́n kásẹ̀lẹ̀ kó tojú bomi gbóná. Àfáà tó gbójú ni, wòlíì ni, tó máa ń fọ ògùn burúkú perí mi, tá ń ka sáàmù burúkú lé mi lórí, kí wọ́n kásẹ̀lẹ̀ kan tojú bomi gbóná. Tá bá ti wá pèsè báyẹn tán, á wá da ifá yìí sínú omi gbóná, á da ifá yìí sínú omi gbígbóná, omi tí ò gbóná púpọ̀ níbi pé tá a bá mú kò ní ṣe àkóbá fún ẹnu wa. Òun là á da oògùn yìí sí, láti wá dà sí ó di mímu nìyẹn, ó di mímu nìyẹn. Mo ń bọ̀. Wọ́n ní bá ti wá dà sínú kọ́ọ̀pù, láti dà sínú ẹ̀, ẹ jẹ́ ká fi síbí, ká fi rò pọ̀. Bá ti wá fi rò pọ̀, ẹ jẹ́ ká ṣe fún ọmọ, ká ṣe fọ́mọ wa, ká ṣe fún ìyàwó wa. Gbogbo tá bá ti ń lò, ẹ jẹ́ ká máa fọ́mọ wa lò, ká máa fún ìyàwó wa lò, torí pé tára ò bá káràbà yóò ka ìdí òsè. Àtèmi àtẹ̀yin, ayé ò ní fi ọmọ mú wa, ayé ò ní fi mo ní fọmọ dààmú wa, mo ní fàyà dààmú wa, mo ní fọkọ dààmú wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share fídíò yìí, ẹ bá mi like. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ mi tí náà ní ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Gbòrògbòrò ayé kò ní dùn fún gbogbo wa jó. Tó bá dìgbà míì, màá tún mi ilé tó tún yàtọ̀ sí ilé wa. Ire o, ó dìgbà kan náà.